Ẹ káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Afẹ́fẹ́ tó tèmi ṣe àgbéyẹ̀wò nípa ipò Erelú nílẹ̀ Yorùbá. Kí ni pàtàkì ipò Erelú láàrin ìlú ilẹ̀ Yorùbá? Ẹ gbọ́ báwo lóye ipò Erelú ṣe lágbára tó nílẹ̀ Yorùbá. Àwọn wo ni wọ́n ń joyè ipò Erelú nílùú? Kí làwọn ohun àṣà tó ní í ṣe tàbí rọ̀ mọ́ ipò Erelú? Gbogbo àwọn nǹkan wọ̀nyí la ó fi ètò yìí bojú wò fún ìmọ̀ ní kíkún lórí ipò oyè Erelú nílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ wa láwọn ìlú nílẹ̀ Yorùbá, oyè Erelú jẹ́ ipò oyè tó ga jùlọ fún àwọn obìnrin, èyí tó ní í ṣe pẹ̀lú ipò ọba. Erelú is high-ranking female chieftaincy title, often associated with royalty and cultural significance. Bẹ́ẹ̀ sì ni ipò oyè Erelú jẹ́ ipò ẹni ọ̀wọ̀ àti alágbára láàrin ìlú nílẹ̀ Yorùbá. Ipò oyè Erelú jẹ́ aṣojú àti agbáṣàga. Erelú jẹ́ ohùn tàbí agbẹnusọ fáwọn obìnrin ìlú, that is an ambassador of culture and voice for the women. Láwọn ìlú kan nílẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí àṣà tiwọn, Erelú lè jẹ́ adélé ọba lákòókò tí ọba ìlú náà bá wàjà, kó tó wá di wípé wọ́n mú ọmọ oyè ọkùnrin nídìílé ọba láti fi jọba ìlú náà. Lára àwọn gbajúmọ̀ Erelú tí wọ́n tún gbajúgbajà nílẹ̀ Yorùbá láti rí Chief Mrs. Dr. Erelú Abíọ́lá Dòsùnmú, the Erelú Kuti of Lagos and the Yeye Ọba of the House of Oduduwa. Ẹnìkejì ni Erelú Olúṣọlá Ọbàdà, igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọdún 2003 sí 2010, tí wọ́n sì tún jẹ́ Minister of State for Defence tẹ́lẹ̀ rí láàrin ọdún 2011 sí 2012. Ẹnìkẹta ni Erelú Ngozi Adeleke, tí wọ́n jẹ́ ìyàwó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Senator Nurudeen Adémọ́lá Adeleke. Ẹnìkẹrin ni Erelú Bísí Adélẹ́yẹ Fáyẹmí, tí wọ́n jẹ́ ìyàwó gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Dr. John Káyọ̀dé Fáyẹmí. Ẹnìkarùn-ún ni Erelú Túnádé Mabel Ọ̀nánẹ́yẹ, aṣojú àṣà àti agbáṣàga nílẹ̀ yìí tó fi dé òkèèrè. Wọ́n bí sílé ọba Ògúnlẹ́yẹ tìlú Òde Ayé nípínlẹ̀ Oǹdó. Bẹ́ẹ̀ la sì tún rí ọ̀pọ̀lọpọ̀ àkàkàtàn àwọn akọni obìnrin tí wọ́n jẹ́ gbajúmọ̀, tí wọ́n ti jẹ oyè Erelú káàkiri àwọn ìlú tó lóókọ nílẹ̀ Yorùbá. Láti fìdí ìwádìí wa múlẹ̀, ẹ gbọ́ àlàyé ní kíkún lẹ́nu Erelú Bọ́lá Òsénì, Erelú Àgàmọ̀ nípínlẹ̀ Oǹdó, ohun tí wọ́n bá wa sọ. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Orúkọ mi ni Bọ́lá Òsénì Erelú, Erelú Àgàmọ̀ 1. Ọmọ ìlú wo ni? Ọmọ ìlú Àkúrẹ́ stroke Àgàmọ̀. Kí ni ojúṣe ipò Erelú nínú ìlú? Erelú ọba obìnrin la jẹ́ o. Àwa la súnmọ́ ọba jù. Nígbà ìwáṣẹ̀ tá a gbọ́ nínú ìtàn, Erelú jẹ́ olùbádámọ̀ràn ọba. Tí ọ̀rọ̀ kan bá ń gbé ọba nínú, Erelú la kọ́kọ́ bá sọ kó tó gbé síta. Ṣé Ifá náà fi ń jẹ Erelú ni àbí appointment ọba ló máa ń yìn? Ifá náà fi ń jẹ Erelú, kì í ṣe appointment ìlú o. Kì í dẹ̀ ń ṣe tí kábíyèsí sákàn sọ pé kò wù ṣá òun mẹ́nìkan ṣá. Ẹ rí i pé gbogbo èlì tí wọ́n ti fi Ifá jẹ Erelú, tó jẹ́ pé Ifá ló yan Erelú fún wọn, ìlú yẹn ń tòrò. Erelú yẹn dẹ̀ máa ń bá wọn ṣe ojúṣe wọn láti tọ́ àwọn obìnrin wọn sọ́nà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. A jẹ́ pé ẹni obìnrin tó bá ti wà nípò Erelú kì í ṣe ènìyàn kan ṣá. Rárá o, ẹni bá wà nípò Erelú kì í ṣe ènìyàn kan ṣá. Lẹ́yìn ìgbà yẹn gan, ẹni tó bá ti fún ní ipò Erelú, ìmísí Ọlọ́run tó tún ní ọ̀tún ó ti wà ní ara ẹ̀, torí bá ṣe máa darí ìlú gan, tá ṣe máa darí àwọn obìnrin, ẹ wò pé báwo ló ṣe ń, ibà àti ẹ̀jọ́ ọmọdé, ẹ wò pé báwo ló ṣe ń ṣe, ọgbọ́n wo ọ̀nà wo ló gbé gbà. Àwọn irúnmọlẹ̀ ìlú yẹn gan wọ́n ti darapọ̀ mọ́ nígbà tó bá ti jẹ oyè yẹn. ṣé ká kó sọ pé gbogbo àwọn obìnrin tó wà ní ìlú ló wà ní abẹ́ àkóso Erelú ìlú? Bẹ́ẹ̀ni,
ǹjẹ́ Erelú ní ààfin wọn lọ́tọ̀? Erelú ní pálásì tí wọn lọ́tọ̀, àwọn ìyálọ́jà ìyálájé wọn á tún wà lábẹ́ ẹ̀. Kí ni ìbáṣepọ̀ ipò Erelú àti ipò ẹgbẹ́ awo bí Ògbóni? Rárá, Erelú ò ní kankan ṣe pẹ̀lú ẹgbẹ́ Ògbóni. Ògbóni fraternity ni wọ̀nyẹn, but Erelú ipò ìlú ni. Kò dìgbà téèyàn bá jẹ́ Ògbóni kó tó lè jẹ́ Erelú. Ṣé kò pọn dandan? Kò dẹ̀ pọn dandan pé téèyàn bá jẹ́ Erelú kó lọ ṣògbóni. Òótọ́ ilé máa gbọ́ Erelú nínú àwọn Ògbóni, ọ̀tọ̀ ni wọ́n yẹn. Ẹ lè máa gbọ́ pé wọ́n ń pè àwọn kan ní Erelú nínú Ògbóni. Ìtàn Yorùbá yé wa débẹ̀, ọ̀tọ̀ làwọn yẹn. Erelú ọba làwa jẹ́. Àwọn tẹ́ ẹ̀ ń sọ yẹn Erelú tògbóni ni wọ́n, bọ́ta wá Erelú ọba ló fi wá jẹ Erelú tó dé wa ládé tó kó lẹ̀kẹ̀ sí wa lọ́rùn, kì í ṣògbóni. So kò dẹ̀ sí reason tá a fi gbọ́dọ̀ jẹ Erelú tó ta sọ pé dandan a fẹ́ lọ ṣògbóni. Àmọ́ ṣé Erelú ní àǹfààní láti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ tó bá jẹ́ ẹgbẹ́ awo tó bá wù? Tó bá wù ẹni tó bá wù, kì í ṣe dandan o, ẹni tó bá wù. Kí wá ní ìyàtọ̀ láàrin Erelú àti ìyálóde? Erelú senior ìyálóde. Ìyálóde jẹ́ bí akíkanjú obìnrin ní ìlú. Kí wá ní Erelú? Erelú dọba ìyá àwọn obìnrin ní ìlú. Erelú jẹ́ ìyá ọba l'Erelú jẹ́. Olùbádámọ̀ràn ọba, gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́, ìyá ọba l'Erelú jẹ́. Tẹ́ bá ti ń wo ọba lọ́wọ́ ọ̀tún, ẹ máa wo Erelú lọ́wọ́ òsì ẹ̀. Àmọ́ nígbà tí ó bá wu ọba ló lè pe ìyálóde wípé mo fẹ́ rán ẹ níṣẹ́ báyìí, mo fẹ́ rán ẹ níṣẹ́ báyìí. Bẹ́ẹ̀ ni ìgbà tó bá wu ọba ni, but tí Erelú sí ọba, ìsúnmọ́ra wọn ó yàtọ̀ sí, ó jìnnà sí ti ìyálóde. Erelú lolùbádámọ̀ràn ọba. Ǹjẹ́ ìlànà tí wọ́n fi yan Erelú tàbí tí wọ́n fi ń joyè Erelú ní àwọn ìlú kọ̀ọ̀kan ṣó yàtọ̀ síra wọn? Ó yàtọ̀ síra torí ìdálù ní ìṣèlú. Báyìí la dẹ̀ ń ṣe nílẹ̀ wa, èèwọ̀ bòmíì ni. Gẹ́gẹ́ bí ibo lẹ́yìn jẹ́ Erelú sí? Àgàmọ̀ nílùú ọba Kẹ́hìndé Fálọdún. Ìpínlẹ̀ wo ni Àgàmọ̀ yìí wà? Ondo State náà ní Àkúrẹ́ North. Nígbà tá a ti mọ ojúṣe Erelú, kí ni àwọn èèwọ̀ tó mú rọ̀ mọ́ ipò Erelú? Ìwọ̀n yẹn pọ̀, kì í ṣe ń tà máa sọ síta. Àmọ́ ilé tó kàn tẹ̀ jẹ́ pé nǹkan tá a gbọ́dọ̀ ṣe fún Erelú. Erelú òun ṣe ni à ń rí fì. Àkọ́kọ́. Bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ rọ́bà fí ẹ̀ gbọ́dọ̀ rí Erelú fì. Ẹni ọ̀wọ̀ l'Erelú jẹ́. Ẹni àpọ́nlé l'Erelú jẹ́. So Erelú kì í ṣe ẹni tá à ń rí fì. Ẹni bá dẹ̀ joyè Erelú kì í ṣe ẹni tá máa tọ ṣùṣùṣù káàkiri. Ó gbọ́dọ̀ gbéra ẹ̀ náà sípò ọ̀wọ̀. Torí pé ẹni ọ̀wọ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé mo dúpẹ́ o. Ǹjẹ́ a lè láǹfààní láti dé ìlú Àgàmọ̀ yìí? Kò sí wàhálà. Tẹ́ bá ti rẹ́dì ó yá, tó bá ti yá eégún ó yá ọ̀rẹ́. Orúkọ yín lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn tó ń wò wá káàkiri àgbáyé. Bọ́lá Òsénì, Erelú Àgàmọ̀ 1. Àwọn Erelú kan wà tó máa ń pawọ́dà. Ǹjẹ́ ẹ̀yin máa ń pawọ́dà? Jẹ́ mọ̀ pé iṣẹ́ tó ní orí bá dá oníkálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀. Tó ń pawọ́dà bóyá wọ́n ń ṣe olókun, wọ́n ń ṣe ìmọ̀lẹ̀. Bẹ́ẹ̀ ni. Agbọmọlà, Arẹmọ, ìyá àbíyè. Èwo ni ti yín nínú gbogbo ẹ̀? Olókun ni tèmi o. Olókun Asọ̀rọ̀dayọ̀. Bẹ́ẹ̀ ni òrìṣà olókun lèmi ń sìn. Ẹ kí oríkì olókun. Ìyá mi olókun Ṣẹ̀gí Adé, awẹ́dẹ wẹ̀rìṣà awẹ́dẹ kó tó wẹ̀rí ọmọ. Ìyá mi ọ̀wá yanrìn kówó sí. Kò wá ń kówó sí yanrìn mọ́ torí tèmi ọmọ ẹ o. Ilé mi ló ń kájé yà sí, ilé mi ló ń kówó sí. Ìyá mi ọlọ́mọ yọyọ, ọlọ́wọ́ aró ẹlẹ́sẹ̀ oṣù ẹlẹ́sẹ̀ idẹ, abiyamọ gbọ̀já gọ̀rọ̀gbọ̀rọ̀. Ìyá mi ọlọ́mọ yeye. Olókun Ṣẹ̀gí Adé, ìyá ńlá ni. Ta lòrìṣà olókun? Òrìṣà olókun. Olókun lòrìṣà ara ẹ.
bó lẹ ṣe lè ṣàpèjúwe olókun aṣá máa ń gbọ́ olókun ǹjẹ́ òkun tí à ń sọ lẹ́kọ̀ọ́ tá à ń pè ní beach. kì í ṣe òkun tá à ń pè ní beach yẹn o òrìṣà fúnra rẹ̀ ó dá dúró fúnra ẹ̀ ni òrìṣà olókun ó dá dúró fúnra rẹ̀ ni kì í ṣe òkun tí ó wà lẹ́kọ̀ọ́ yìí. a fẹ́ ní gbólóhùn tó ju eléyìí pẹ̀lú yín tó bá yá ẹ bá lè gbà á láàyè. kò sí wàhálà tó bá yá tá a bá pọ̀ jù báyìí lọ. dípò tọ́lọ́run fi tó tò yín sí ẹ fi ṣàdúrà. mo wá fi àsìkò yìí ṣàdúrà fún gbogbo ẹni tí ojú ajé ń pọ́n ìyá mi olókun ìṣẹ̀gbẹ́ ajé á fi lé wọn ṣe ibùjókòó láti wákàtí lọ. àwọn tó ti wá ní wọn ò ní da láì nímọ̀ o àwọn tó ti ń rájé jẹ wọn ò ní padà tọrọ jẹ àwọn tí wọn ò dẹ̀ wá rí jẹ ìyá mi olókun á sílẹ̀ fún ajére fún wọn gbogbo wa ní táwọ́ náà o a máa rí tajé ṣe o ó ti dáa kò dáa mọ́ kò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan nù wa bẹ́ẹ̀ ló máa rí láṣẹ àwọn onílẹ̀. orúkọ yín lẹ́ẹ̀kan sí. Bọ́lá Òsénì èmi ni ìyáàfin Bọ́lá Òsénì Erelú Àgàmọ̀ 1. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. ilé gbígbé hostel accommodation tó fọkànbalẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.